Jàmáà adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba adánibọ́ni, aláṣẹ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ohun tí mo gbé kalẹ̀ fún yín òun náà lẹ gbọ́dọ̀ tẹ̀lé. Òfin Ọlọ́run sì ní ẹni bá gbẹ́rù gbọ́n rí tó lóun ò ní tẹ̀lé tèmi Ọlọ́run gbé kalẹ̀ fún. Kò sí ní tó lè tẹ̀yìn ẹ̀ jáde fún ju kó jìyà lọ. Kọ́lọ́mọ ṣe àtèmi àtẹ̀yìn lẹ́ni ìyà níwájú ẹ̀. Ọlá haúlá wàlá quwwata illa billah. Ọ̀rọ̀ mi ọ̀sán yìí torí pé mo bá wọn kankan pàdé lọ́sàn yìí ó lè fẹ́ le díẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ́ ń tẹ̀lé wa, ẹ̀yin ọmọ ìyá wa lójú ọ̀nà yìí, ẹ dákun ẹ gbà wá bá bá ṣe rí. Wàláì kò sí àmì láti já ẹnì kankan wálẹ̀ àbí láti disrespect anybody àbí láti but òdodo ní sọ pé ká má sọ̀rọ̀. Tábà dẹ̀ ti ródòdó tá a bá sọ Ọlọ́run ó tún bínú sáwa náà. Òun ni pé bàbá wa ní Agége, ṣé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ lò yín ní fìtínà fúnlẹ̀ Yorùbá ni àbí ẹ̀yin fúnra yín lẹ mọ̀ọ́mọ̀ choose láti jẹ́ fìtínà fúnlẹ̀ Yorùbá? Àbáwa Yorùbá asẹ̀yìn lẹ́sẹ̀ kan tẹ́ wá wò pé ẹ jẹ́ ń darin wọn rú, because kò yé mi. Ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ ti proclaim wípé ẹ kì í ṣe pé Ìlọrin òun ṣe ilẹ̀ Yorùbá, ọmọ Ìlọrin dẹ̀ níyín ẹ̀ ń ṣe ilẹ̀ Yorùbá náà. Kí ló tẹ̀ lè fi wálẹ̀ pẹ̀lú bá ṣe ń sin Ọlọ́run wa tẹ́ fẹ́ da gbogbo nǹkan rú mọ́ wa lọ́wọ́? Tẹ́ bá fẹ́ ṣe fatuwa yín, àwọn fatuwa sọnù yín, tẹ́ bá fẹ́ mọ wóṣù Ramadan yín, ẹ wá kẹ́ ànáǹsì fún wọn ní Ìlọrin yín, ọmọ Ìlọrin ni yín, ẹ fà wá. Yín táwa gbọ́njú bá ń lẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn baba ńlá kú bàbá wa ni pé sábà ti kí ìṣá ìtàn lálẹ́ àwọn àdúró sí mọ́sálásí 80s ọ̀rọ̀ 85 86 87 mò ń sọ yìí 88 89 tó fi wọ 90 àdúró sí mọ́sálásí. Àwọn bàbá yẹn wọ́n gbé rédíò, ilé tó ní TV ńgbà yẹn ò pọ̀, wọ́n gbé rédíò. I could remember vividly ilé tiwa àwọn èèyàn ó pọ̀ lójú window, wọ́n máa wo TV pé wọ́n fẹ́ gbọ́rọ̀ yìí. Sultan of Sokoto ni gbogbo wa máa ń dúró dè. Wáyé tẹ́ mú gbogbo ẹ̀ kankan tẹ́ wá ń kẹ́yìn wá sí olórí mùsùlùmí. Wáyé èmi ti wá rí nínú fídíò yín kan mo ti wá fura mọ́ n tẹ́ ẹ fẹ́ ṣe. Jàmáà ẹ jájọ wo fídíò yìí. Sultanu òun ni aláṣẹ ni àbí kì í ṣaláṣẹ? Ẹni Sultanu yìí fatiwa wo ni mufti kan fẹ́ dá lórí ẹni tí ó bá ní aliyatul fatawa aliyatul iftah kò lè ṣe fatiwa. Mo ń kírun, mo jẹ ìmáàmù kan kò tí ì sọ ẹ́ di mufti. Èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé ṣé bí Ànábì ṣe gbà yẹn táwọn sàábé náà ń gbà á, ṣé bẹ́ẹ̀ la gbọ́dọ̀ wádìí sìn? Jàmáà mo fẹ́ kẹ́ ẹ jájọ gbọ́ àárín yẹn dáadáa o. Ẹ farabalẹ̀, listen attentively. Wọ́n ní ṣé bá Ànábì ṣe mú wá yẹn táwọn sàábé gbà lọ́wọ́ ẹ̀ yẹn, ṣé bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ wádìí sìn? Ẹ já tún gbọ́. Ṣé bí Ànábì ṣe gbà yẹn táwọn sàábé náà ń gbà á, ṣé bẹ́ẹ̀ la gbọ́dọ̀ wádìí sìn? Sumu liruyati hilal wa aftiru liruyati. A gbọ́dọ̀ tẹ̀síwájú. Mo fẹ́. Bàbá, ìtẹ̀síwájú wo lẹ fẹ́ tẹ̀síwájú? Ìtẹ̀síwájú wo? Àṣejù lẹ ń ṣe, àṣejù yín pọ̀. Ìtẹ̀síwájú wo lẹ fẹ́ tẹ̀síwájú? So bá Ànábì ṣe gbà wá yẹn kò yẹ ká dúró lórí ẹ̀ bí bá ṣe wá yìí.
kí ànábì yẹn gan ìranù ló ń ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yín nìyẹn. Ẹ fẹ́ tẹ̀síwájú lórí kíni ẹ gbọ́ pọ́lọ̀ ń sọ pé ájì tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe gbẹ̀yìn Ọlọ́run sọ pé láyàjọ́ ọjọ́ ìní mo ti pé Islam fún yín, mo ti pé ẹ̀sìn yín fún yín, mo yọ́nú sí Islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn. Islam ti pé kò ń sọgbọ́n orí yín lẹ́fì wá tó fún wa irọ́. Àwọn bàbá tó bí bàbá gbogbo wa ni mo ń sọ gbogbo wa àti Sheikh Kamaludin àti Sheikh Adam tó bí bàbá ńlá kú bàbá wa wọ́n ti ń ṣe Islam kan tó dáyé. Torí pé Islam òun náà ni ànábì Adam wá ṣe, òun náà ni ànábì Nuhu ṣe, òun ni everybody ṣe. Ọlọ́run tó wá perfect ẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad pé okay Islam yẹn ó ti dá ṣùgbọ́n ẹ máa ṣe báyìí. Now ẹ̀yin ní sójú kan yẹn ló yẹ ká wà, ṣé kò yẹ ká múfù síwájú? Ibi múfù síwájú wa tẹ́ ẹ fẹ́ gbé wa lọ ibẹ̀ lẹ sọ pé lẹ ti ń yí àlùkùránì padà. Quran sọ pé 950 years òun l'Ànábì Nuhu lò, ẹ̀yin sọ pé 95 years ni. Kílódé ń ṣe báyìí? Gbogbo àwọn èèyàn wọ́n wá ń takò yín, wọ́n bá yín fà, ẹ̀dẹ̀ tó sì tún sórí kunkun, ẹ̀dẹ̀ sì tún ṣagídí yẹn náà. Irú èmi wo ló ń gbénu yín? Ṣé sùn níyẹn ni? Because I don't get nítorí ẹ̀kẹ́ ẹ̀ mójútó nínú ẹ̀sìn ẹ̀ mójútó. Àwọn èèyàn ti sóríire lọ, ẹ̀ kàn wà lójú kan bẹ́ẹ̀ kàn da ogun kan rú. Why? Torí kíni? Torí pé Sheikh Adam ló bí yín. Why? Ṣé Sheikh Adam ni ànábì t'Ọlọ́run fẹ́ sìn rán fún sí wa ni? Ṣé ẹ̀yin sẹ́sìn ilé yín lẹ́sìn ni? Sultanu rábítò ìtẹ̀lé àjẹpá àwọn tó dá rábítà lẹ̀ gan, àjẹpá àwọn náà da ẹ̀sìn rú nílẹ̀ Yorùbá nìyẹn. Tó a jẹ́ pé ẹ̀yin tẹ́ ń sọ nìyẹn. Ṣé bẹ́yìn fúnra yín sọ pé ẹ̀ kì í sọmọ ilẹ̀ Yorùbá, wípé Ìlọrin o kì í ṣe ilẹ̀ Yorùbá? Ṣé bọ́ mo Òkè Ọya nìyí? Ẹ̀rẹ̀ ní àṣẹ Sultan Òkè Ọya ló mọ. Ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu, tẹ́ ẹ bá dẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu, ẹ̀yin náà ẹ̀dá ti yín lẹ̀ ń bẹ̀, kẹ́yìn náà máa ṣe fàtúwà ti yín bẹ̀. Dandan ní kẹ́ ẹ dalẹ̀ Yorùbá rú ni. Gbogbo àwọn àfà lọ́tún lósì ni wọ́n dìde sọ̀rọ̀ yín, ẹ̀dẹ̀ sì tún sórí kunkun yẹn náà. Why? Àwọn tó jábúrò yín wọ́n ti dìde sọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ti sórí rẹ lọ. Sheikh Dr. Imran Abdul Majid Ọmọẹlẹ́yà wọ́n gbé world class conference kalẹ̀ every year tó yẹ pé àwọn èèyàn ń wá lágbàáyé, kò sí country táwọn èèyàn ti wá, ọdọọdún làwọn máa ń wà ń bẹ̀. Wọ́n wà láti Senegal, ní gbogbo African country àwọn àgbààgbà fún àwọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà wá. Gbogbo Europe àwọn àgbààgbà, àwọn èèyàn wá láti America, láti London, láti Ethiopia, láti Senegal, kò síbi táwọn àgbààgbà fáwọn ti wá. Torí pé ìdàgbàsókè ẹ̀sìn ló jẹ wọ́n lógún. Professor Alaro mo rí kíní kan lórí Play Store, kọ́lọ́ndà kó bá san àwọn àfáà ilé san dáadáa, kọ́lọ́ndà rí wọn pé wọ́n tú Kùránì sí Yorùbá, wọ́n ti wá sọ di ha tó yẹ pé ó rọrùn fáwọn èèyàn. Kódà tó bá ń gbàwẹ̀ Ramadan gan, o lè download app yẹn, wọ́n á máa gbọ́, wọ́n á máa ka Kùránì, àwọn dẹ̀ ń tú lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú ìfarabalẹ̀. O lè mọ dààmú ara ẹ láti mọ gbé Kùránì báyìí kó kàn play ẹlẹ́gbẹ̀ẹ́ ara ẹ báyìí kó tún mọ ṣe nǹkan mi nínú Ramadan. Ọlọ́run máa fún ẹ ládàá, kọ́lọ́mọ dùn àwọn bàbá yẹn ládàá ẹ. Gbogbo wọn ti ṣe dáadáa lọ. Ẹ rí nǹkan kan ṣe ní tiyín, ẹ̀yin tẹ́ bá tún rí pé ó ń dìde sọ̀rọ̀ ẹ̀sìn, òun lẹ́tùmọ̀ wá bẹ́ẹ̀ sì já wálẹ̀. Bàbá mi àgbà Sheikh Sulaiman Farouk oníkíjìpá, kọ́lọ́n járe wọn pẹ́ lórí dáadáa, ojoojúmọ́ náà ń já. Bàbá yẹn ò lójú oorun. Ìgbà mi máa wò pé ṣé bàbá yẹn máa ń sùn sá? Ìyẹn tó ẹ lọ rest bàbá, wàhálà ẹ pọ̀. Àwọn tó pè wá ò ní understand pé ráàyè sùn látà náà, àfi ká tó lọ dá wọn lò. Bàbá yẹn ò ń sùn, òdodo mo sọ yẹn. Lórí kíní? Lórí ìdàgbàsókè ẹ̀sìn náà ni. Recently wọ́n lọ bí ìnáwó kan, wọ́n bá bàbá Ọbásanjọ́ ń bẹ̀. Wọ́n ní láti ìgbà tí bàbá Ọbásanjọ́ ti wà ní president ni bàbá ti fẹ́ràn àwọn gan. Bàbá Ọbásanjọ́ sì kò sí nǹkan tí wọ́n ṣe fáwọn, wọ́n ní káwọn sọ gbogbo táwọn bá fẹ́. Àwọn sọ fún Ọbásanjọ́ pé in táwọn fẹ́ náà ni pé ẹ máa kírun.
opportunity wo ló tó bẹ́ẹ̀ president odidi Nàìjíríà yìí kó béèrè lọ́wọ́ èèyàn pé kí lèèyàn fẹ́ kó ní ìfẹ́ nǹkan kan ju pé ẹ máa kírun lọ. Wọ́n tún sọ lọ́sẹ̀ tó lọ yìí pé bàbá bẹ́ẹ̀ ṣe tọ́jú wa tó mo fẹ́ kẹ́ ẹ kó Ọlọ́run fà ní ipe ibi tọ́jú orí yín dé yìí ó yẹ kẹ́kẹ́ wá kírun. Wọ́n tún pe àwọn èèyàn sínú ẹ̀sìn, wọ́n pa àwọn àfa Saheed Shittu wọ́n wà ń bẹ̀, wọ́n lé àwọn èèyàn kó ń di ẹbọ, wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn lọ láwọn tó tún jọmọ fún yín. Àfa bàbá mi kan àfa Sheikh Ahmad Labib Lagbaji kọ́lọ́mà mi ṣe dáadáa fún àfa yẹn. Mọ́ṣáláṣí kan wà ní Ìnísà, wọ́n ti pa for 5 years. Àfa yẹn ló lọ forí lakú, àfa ló lọ sí mọ́ṣáláṣí yẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀yin ò jókòó ẹ̀ ṣe nǹkan kan, ẹ kàn wà ń bẹ̀ ẹ kàn dàgbò nǹkan rú kí ló dé sáfìṣe ni. Gbogbo èèyàn wọ́n sọ pé ẹ̀yin gángan ẹ̀ ní rí proof ẹ̀yọ̀ kan mú wá pé reason tẹ́ fi sọ pé kàn sí nǹkan ni ẹ̀ ṣàmọ̀ ni ìwọ náà gbé sórí làákà ìwọ ṣé làákà ìtì yín lọ́lọ́run lò láti fi gbé ẹ̀sìn kalẹ̀ fún wa ni. I don't understand. Màá kò jókòó nulẹ̀, màá kàn máa ronú nípa àwọn ọ̀rọ̀ yín àtàwọn nǹkan tẹ́ ti sọ àtàwọn kí lorúkọ yín jẹ́. Màá kàn máa wò pé kí ni bàbá yìí ń sọ yìí. Àwọn èèyàn kan dẹ̀ máa pè wá bí ìgbà pé a ní yín nú àbẹ̀ ẹ̀sẹ̀ wa lẹ́sẹ̀ kan. Ẹ̀sẹ̀ wa lẹ́sẹ̀ kankan ọ̀rọ̀ ẹ̀sìn lájọ́ ń sọ. Ètò bá ti jọ́rọ̀ bàbá ẹ̀ fi ilẹ̀ ká fi kí ni ilẹ̀. Èèyàn bá gbogbo nǹkan jẹ́ ẹ̀ ní ká fi ilẹ̀ fi kí ni ilẹ̀. Táyọ̀ ò bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí Sultan of Sokoto. Now I can understand the reason. Nígbà tí wọ́n fẹ́ gbé sẹ̀ríà wá sílẹ̀ Yorùbá. This is the part of the reason tó fi jẹ́ pé ẹ̀yin ni number 1 tó kọ́kọ́ tako sẹ̀ríà yẹn. Wọ́n ní ká máa fi òfin Ọlọ́run ọba tó wà ní Al-Quran dájọ́. Ẹ̀yin tẹ́ pera yín láàfáà lè kọ́kọ́ tako pé irọ́. Àfi tí ó bá jẹ́ pé ẹ̀yin ni wọ́n fi so lórí ibi sẹ̀ríà lókù. Kẹ́ máa ṣe fẹ́nu yín. Ìjọ ò lè fẹ́ ṣe wọlé ìdá. Ọjọ́ ń lọ àwọn aláró wọn ti ṣiṣẹ́ lọ ọ̀rọ̀ tẹríjàmọ Kùránì yẹn náà ṣé àwọn kó di wàhálà náà gbà náà ẹ sọ pé wọ́n fẹ́ baṣẹ́ bàbá jẹ́ wọ́n fẹ́ bíi pé bàbá yẹn nìkan náà ni wọ́n wá ṣe nǹkan. Àwọn dẹ̀kọ́ ni chairman kìíní yẹn gan pé wọ́n ní wọ́n kọ́ wá tú Kùránì sí ìjókòó Sheikh Adam kọ́ ni chairman secretary ni wọ́n bẹ̀ ṣèbéyàn ni chairman ṣèbéyàn ni vice chairman gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa anisakula yẹn lọ́wọ́ èdè wa mú gbogbo ẹ̀ wá arrogate power yẹn síra yín bí gbà pé ilé yín ní Islam ló ti bẹ̀rẹ̀ wáyé tẹ́ ń ṣe báyìí ọ̀rọ̀ yẹn káwọn èèyàn ń káyàn lára. Anamsọ salam criteria méjì tó filẹ̀ fún wa ẹgbàwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù tí kùrukùru bá wá bojú kíní tí ò jẹ́ kẹ́ róṣù ẹ ṣe sùúrù kí sàbán tẹ̀ ń bá bọ̀ ẹ̀ kó pé 30 tó bá ti pé 30 ẹ̀ ní láti máa wọ́sù mọ́ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yin máa dájọ́ àwẹ̀ lẹ̀ ní last year bẹ́ẹ̀ ṣe sọ náà nìyẹn ọdún yìí ọgbọ̀n lágbà nígbà tí ò padà bọ́ sọ́gbọ̀n mọ́ tá a padà gba ọgbọ̀n mọ́ ẹ lu agídí inú yín yẹn délẹ̀ ẹ̀yin nìkan the whole of Lagos State Agége yín yẹn nìkan òun náà ti gbàwẹ̀ lọ́jọ́ ọdún kí ló tẹ̀ ń ṣe báyìí ilé ti kú lọ́rọ̀ Ọlọ́run ẹ̀ ṣe tọ́lọ́run mọ́ báyìí Ọlọ́run Jésù báyàn mú abẹ́lọ́run kó ṣèdáyà fún yín ilé ti ń pọ̀ jù is getting out of hand ẹ̀yin náà gbọ́n tẹ́ sọ ìtànàbí fílẹ̀ ṣé ojú kan yẹn ló yẹ ká wà ṣé ò yẹ ká ṣẹ́yìn mọ́ anamsọ salam tó ti sọ̀rọ̀ 1400 years ago táwọn sciences ń confam pé òdodo ló sọ Ọlọ́run ló ránṣẹ́ ṣíṣe kádàmù lọ́lọ́run ránṣẹ́ ni. Ọlọ́run ànábì iṣẹ́ ẹ̀ ń sọ pé ṣé ó yẹ ká wà lójú kan bí tànàbí wà ṣé táwọn sàbẹ̀ ṣe ló yẹ ká sì máa ṣe dè ní ṣé tiyín ló wá yẹ ká máa ṣe ṣé wọ́n rán tí kíní Ọlọ́run dákun ṣàforíjì fún mi. ẹ kú lórí gbogbo bí tẹ́ wà yìí kò sọ náà bẹ́ẹ̀ inú gbólẹ̀ ń wọ̀ lọ wọ̀ láìtàláì a toddler can see that can perceive it that you are not on the right path. Wàláì inú mọ́sálásí ọdún sọ̀rọ̀ wàláì ọ̀sẹ̀mọ̀bìlà sí lójú ọ̀nà ṣẹ́yìn lẹ́wà nímọ̀ jù ẹ̀yin lẹ́wà mọ̀ gbogbo nǹkan jù torí pé dáadé yín jà fáàgbà so wọ́n ti arrogate power yẹn sí yín àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò bá yín sòdodo ọ̀rọ̀ èṣù ti tọ́ bá wọn náà lọ́pọlọ gbogbo ndẹ́ bá sọ ló ń bá wọn lára mú wọn tí ẹ̀ rí pé no ilé yìí ò rí báyìí
nítorí bí filẹ̀ fún wa ló yẹ ká máa tẹ̀lé Ọlọ́run sọ nínú àyà kan nínú Suratul Nisa, yes I think nínú Suratul Nisa, ìpè Ọlọ́run ò rán Ànábì sallam ṣẹ́ nítorí pé kálíbà ṣe bọ́lá ọ̀rọ̀ ránṣẹ́ nítorí pé kálíbà àgbà tó mú wa kálíbà tẹ̀lé ni ilá lè tọ́ abẹ ìsìnlá ká tẹ̀lé ká gbà tó mú wa ká sì máa tẹ̀lé kò ń ṣe pé ó kàn gbọ́ sétí ó wà máa forí ẹrù ṣó yẹ ká ṣé bẹ̀yẹn ló yẹ ká wà ibo ló yẹ ká wà ṣé ká ok ìrun wákàtí 5 ẹkú ti ní ká sọ̀rọ̀ àárọ̀ di 4 náà tẹ́lẹ̀ ìrun wákàtí 5 kẹ́wò pé wákàtí 5 ti pọ̀ jù jàre ṣe bí nítorí pé báyé ṣe rí nígbà yẹn káwọn èèyàn kọ́wọ́ wọn mọ́ bá a máa dilẹ̀ Ọlọ́run fi ní wákàtí 5 ní ìsìn tó ti ka Kùránì tó ti ṣe kínní o lè sọ di wákàtí 2 ṣé ẹ ṣe ń bọ̀ ń bẹ̀ ẹ ṣe ń padà bọ̀ ń bẹ̀ ẹ ṣe ń padà bọ̀ ń bí pé káwọn èèyàn mọ́ kà á sámú mọ́ ayé ò le tó bẹ́ẹ̀ Ọlọ́run náà ò le tó bẹ́ẹ̀ yẹn nígbà yẹn báyé ṣe rí lọ́lọ́run fi ní ṣébi tẹ́ ń bọ̀ nìyẹn èèyàn tó bá ti gbẹyọ̀ kan àbí 2 péré nínú Ramadan ó ti tó ṣébi tẹ́ ń bọ̀ nìyẹn ṣébi tẹ́ ń kó wa lọ nìyẹn bàbá Ọlọ́run bá wa tún yín ṣe Ọlọ́run tún àwọn náà ṣe ọ̀rọ̀ yín ká wa lára torí pa nífẹ̀ẹ́ yín àwọn lórí burúkú tí wọ́n ròdòdó ọ̀rọ̀ tí wọ́n ní bá yín sọ wọ́n nífẹ̀ẹ́ yín wallahi tallahi yín tí wọ́n jẹ òun ni wọ́n worship ọjọ́ mélòó ló kù tẹ́ fẹ́ lò láyé ọjọ́ mélòó ló kù grace Ọlọ́run lẹ lè fi lò 40 years sí àbí 30 years ibo lẹ ti fẹ́ rí grace Ọlọ́run àánú Ọlọ́run ló kù lẹ́yìn lórí ṣé n tó yẹ àwọn èèyàn ń ṣiṣẹ́ fa mo kàn ń wo kíní áàpù professor Aláró yẹn ni wọ́n dẹ̀ ti ṣe kíní yẹn láti gbà tán ti wà ní doctor tán ti di professor very clean tí mò ń gbọ́ lọ́sàn yìí báyìí inú mi dẹ̀ rọra ń dùn pé Ọlọ́run bá san àfa ilẹ̀sàn dáadáa wọ́n ti múra sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti jẹ ẹ̀yin ò rí nǹkan kan sí ojú kan tẹ́ bá wà bí kẹ́ sábà jàsá gbà kẹ́ mọ́ jà sí pé èmi ni mo ní kinní kan èmi ni bàbá mi sọ pé kí n ṣe kinní kan bí kí ló kàn wá pẹ̀lú gbogbo tẹ́ ń sọ yẹn ẹ lọ change bàbá o Ọlọ́run ó fi rọ̀ yín lọ́rùn o Ọlọ́run san yín lẹ́san dáadáa o ẹ lọ change o ó ti ń pọ̀jù fún yín náà Ọlọ́run tọ́ yín sójú ọ̀nà o Ọlọ́run tọ́ yín sójú ọ̀nà o la hawla wala quwwata illa billah.